a kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, ọlọ́run àánú yóò fi àlùbáríkà tó pọ̀ síṣẹ́ kó wa wà, àmì àṣẹ o. Ìròyìn fẹlifẹli náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹlifẹli TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ keje nínú oṣù karùn-ún ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtọgbà ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà. Tá a bá padà dé, a ó máa tẹ̀ sí ọwọ́ iwájú. Ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Alága fún àjọ eléyìí tó ń gbógun ti wà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdè, òun mà ló ti ké sí gbogbo àwọn aṣíwájú àti olórí ní ipò ètò ìṣèjọba ní orílẹ̀-èdè Nàìjíríà láti wo àwòkọ́ṣe rere eléyìí tó dáńtọ́ ní lára olóògbé tí í ṣe ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà, olóògbé Umaru Musa Yar'Adua. Ọlá Olúkóyèdè tó sọ̀rọ̀ náà pé àkíyèsí àwọn tí wọ́n jẹ́ aṣíwájú gbogbo tí wọ́n di ipò kan mú sí ìkejì ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti wo olóògbé Musa Yar'Adua gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere èyí tó ní ìwà ìrẹ̀lẹ̀, ìwà òtítọ́ pẹ̀lú ètò ìṣèjọba èyí tó yè koro, èyí tó jẹ́ wípé ṣùgbọ́n ó ní ikú nìkan ni ò jẹ́ agbádùn obì èyí tó gbó kákà. Olúkóyèdè sọ̀rọ̀ náà níbi ètò kan èyí tó wáyé tí wọ́n fi sọrí olóògbé Umaru Musa Yar'Adua tó ń ti àmì ẹ̀yẹ tí wọ́n fi dá àwọn èèyàn lọ́lá láwùjọ èyí tó wáyé. Níbẹ̀ ló ti ní bẹ́ẹ̀ bá gbàgbé ọdún 2007 ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dìbò láti mú Musa Yar'Adua sórí ipò gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n lọ́dún 2010 ní ikú ló mú olóògbé ọ̀hún lọ tí ò jẹ́ ká gbádùn rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dá tó ń ti àwọn iṣẹ́ àkànṣe kan òun ní Yar'Adua ló ti gùn lé tí ìdẹ̀rùn àti ìrọ̀rùn tó sì ti bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Olúkóyèdè wá ní bá ní parọ́ tara wa, ó ní tá a bá ń sọ̀rọ̀ nípa ààrẹ tó ní ìbẹ̀rù Ọlọ́run tó sì ní ìbẹ̀rù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ṣetán láti mú ìdẹ̀rùn bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ètò ìṣèjọba rẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní so èso rere láàrin ọdún péréte èyí tó lò lórí àga àlééfà gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní Umaru Musa Yar'Adua òun gangan ní èsì sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí eléyìí tó ní àlàfo nínú láti fi dí báyìí ló ti wá sọ̀rọ̀ náà níbi ètò ọ̀hún tó wáyé, èyí tí agbẹnusọ àjọ EFCC ọ̀hún tó ṣojú fún Olúkóyèdè eyín ọ̀gbẹ́ni tó jẹ́ alukoro fún àjọ ọ̀hún Wilson Uwujaren tó ṣojú fún alága wọn Ọlá Olúkóyèdè. Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní òun lo àsìkò yìí láti sọ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣíwájú gbogbo ní ipò ètò ìṣèjọba, yálà ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ tàbí ìjọba ìbílẹ̀, láti rántí wípé ọjọ́ kan náà ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa sọ ìtàn oníkálukú. Ó wá ní kí ni ìtàn tí wọ́n máa sọ lẹ́yìn tí ẹ bá kúrò lórí ipò tàbí tí ọlọ́jọ́ bá dé tí ẹ bá lọ tán, wípé ká ṣe rere ká sì jẹ́ kí gbogbo ohun tá a bá ṣe kó mú ìrọ̀rùn àti ìdẹ̀rùn bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ kí wọ́n lè rí nǹkan tó dáa sọ lẹ́yìn wá ọ̀la. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ló ti dá èsì ọ̀rọ̀ padà fún igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Àtíkù Abubakar lórí ọ̀rọ̀ kan tó sọ jáde nínú ọ̀sẹ̀ tá a wà yìí, wípé wọ́n ti ń fi egbò ṣegbò ilé léyìí tí wọ́n sì ti fi ń dá oúnjẹ kọjá. Bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀rọ̀ eléyìí tí Àtíkù Abubakar tó sọ wípé lórí àkànṣe iṣẹ́ ojú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Calabar, èyí tí iléeṣẹ́ ààrẹ gbé iṣẹ́ ọ̀hún jáde tó sì jẹ́ pé iléeṣẹ́ kan tí wọ́n gbé fún èyí tí wọ́n ń pè ní Hi-Tech Company Limited tó jẹ́ pé ọ̀kan nínú àwọn ọmọ ààrẹ Ṣèyí Tinubu lójú ọ̀gá àgbà àjọ iléeṣẹ́ ọ̀hún èyí tó ń rí sí àkànṣe
ṣíṣe ojú òpópónà márosẹ̀ tí wọ́n gbé ti Èkó sí ìlú Kàlàbá fún Àtíkù Abubakar ni wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ó jẹ́ nǹkan tó ya òun lẹ́nu. Ó ní gbogbo owó náà àpò iléeṣẹ́ ààrẹ ló ṣì lọ. Ó ní ìdí rèé tí ààrẹ Tinubu òun ló ṣe mú ọ̀rọ̀ ojú òpópónà ọ̀hún ń toní kámánkóbò tí wọ́n sì ti sanwó rẹ̀ fún agbaṣẹ́ṣe èyí tí wọ́n gbéṣẹ́ fún un ní ìgbà tó ti mọ̀ wípé ọmọ òun Ṣèyí Tinubu òun náà ní owó náà ṣì ń lọ sí ọ̀dọ̀ rẹ̀. Wọn ò gbọ́dọ̀ fi falẹ̀ kóun náà lè rí owó kó lè fi ṣe falàfòlò. Àtíkù Abubakar tún ní àti Ṣèyí Tinubu àti ààrẹ Bọ́lá Tinubu ó ní gbogbo owó náà àpò Tinubu náà ní gbogbo rẹ̀ ṣì lọ o. Níwọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tí Àtíkù Abubakar sọ èyí tí iléeṣẹ́ ààrẹ ti wá dá èsì padà látẹnu Báyọ̀ Ọ̀nànúgà tó ní Àtíkù Abubakar kò ní òye ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni kò mọ bí a ti sọ̀rọ̀ láwùjọ. Ó ní gbogbo ọ̀rọ̀ tí Àtíkù Abubakar sọ yìí àwáwí lásán ẹni àná lára ta o. Ó ní tó bá jẹ́ Àtíkù Abubakar ló ń bẹ lórí ipò ó ní yóò ṣe àwọn ohun búburú tó ju nǹkan wọ̀nyí lọ àti wípé ìwà tí iléeṣẹ́ ààrẹ wù àti Tinubu kò sí nǹkan kan tó burú mbẹ̀ àbí eléyìí tí ò gbọdọ̀ gbọ́ nítorí pé iléeṣẹ́ tí wọ́n gbé òpópónà ọ̀hún fún iléeṣẹ́ tó dágájíá ni o tí wọ́n sì ní àkọọ́lẹ̀ rere nípa òpópó àti ojú ọ̀nà ṣíṣe o. Ó ní ìdí rèé tí wọ́n ṣe gbé e fún o. Ó ní pẹ̀lú wípé kò sí ẹni tí ò lè gbaṣẹ́ jáde lọ́wọ́ ìjọba àpapọ̀ níwọ̀ngbà tí onítọ̀hún bá ti mọṣẹ́ náà dojú àmì. Báyọ̀ Ọ̀nànúgà ni nípa ìdí èyí ọ̀rọ̀ tí Àtíkù Abubakar sọ yìí àwáwí lásán o tí ò ní nǹkan kan tó lè ṣe rárá o torí wípé ó ń jaró ní ẹni àná lára ń ta o. Gẹ́gẹ́ bí Báyọ̀ Ọ̀nànúgà bó ti dá èsì ọ̀rọ̀ padà fún Àtíkù ó ní kí Àtíkù kó lọ lè dákẹ́ kó fẹnu rẹ̀ mẹ́ o kó wá máa wo ohun tí ó tẹ̀yìn ọ̀nà òun jáde wípé dídùn lọ́sàn yóò so lójú òpópónà ọ̀hún ní ìgbà tí wọ́n bá parí ẹ̀ tán. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti olùdókòwò lórílẹ̀‐èdè wa Nàìjíríà Nigerian Labour Congress NLC àti Trade Union Congress TUC àwọn méjèèjì ni wọ́n ti fún ilé iṣẹ́ ìjọba èyí tó rí sí ọ̀rọ̀ mọ̀nàmọ́ná o NEC eléyìí tí wọ́n pè ní Nigerian Electricity Regulatory Commission NEC ni wọ́n ti fún ní gbèdéke ọjọ́ méje báyìí pé tí ó bá fi di ọjọ́ 12 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí kí wọ́n rí dájú wípé owó tí wọ́n fi kún owó iná wọ́n dá padà síbi wọ́n ti gbé lọ sí òkè èyí tó lé ní ìdá 200% tí wọ́n fi kún owó iná náà. Àwọn ẹgbẹ́ méjèèjì NLC àti TUC ni wọ́n sọ ọ̀rọ̀ ọ̀hún jáde ò nínú ọ̀sẹ̀ tá a wà yìí nílùú Àbújá ní ìgbà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí sọ wípé àwọn yóò yọ díẹ̀ kúrò nínú owó iná ọ̀hún tó ti di gegere. Ṣùgbọ́n o àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ni àwọn ò fẹ́ yíyọ o bí kò ṣe wípé kí wọ́n dá owó ọ̀hún padà sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ibi wọ́n ti gbé lọ sí òkè nítorí pé iná náà tún mú ìnira báwọn èèyàn pé owó gọbọi tí wọ́n fi ń san owó iná lélẹ́yìí tí wọn ò lò pẹ̀lú bí iná mọ̀nàmọ́ná ọ̀hún bó ṣe ń ṣe ségesège. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tọwọ́ àwọn ẹgbẹ́ méjèèjì ọ̀hún jáde pẹ̀lú lẹ́tà jẹ̀rànjẹ̀ràn kan ẹ̀písítẹ́lì tí wọ́n kọ o láti fún ìjọba àpapọ̀ ní ẹ̀dà lẹ́tà ọ̀hún èyí ìwé tí wọ́n kọ wọ̀nyí tí wọ́n kọ sí ẹni tó jẹ́ akọ̀wé àgbà ìjọba àpapọ̀ ọ́fíìsì rẹ̀ èyí tí George Akume wọ́n fi ọ́fíìsì rẹ̀ ní ẹ̀dà ìwé náà. Bákan náà ni àwọn ẹgbẹ́ méjèèjì náà tún fún àjọ DISCO ní ẹ̀dà ìwé tí wọ́n kọ àti ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n tún fún òun náà ní ẹ̀dà ìwé ọ̀hún tí wọ́n kọ sí àjọ NEC kí oníkálukú wọn kó lè ní àwọn ẹ̀dà ìwé náà lọ́wọ́ o. Wọ́n ní tí ó bá fi di ọjọ́ 12 oṣù karùn-ún ọdún tá a wà yìí bí ìjọba àpapọ̀ àti àjọ ọ̀hún bá kọ̀ láti wá wọ̀rọ̀ kò fi ṣàdá a jẹ́ wípé níjókòó sórí òrùlé ni o ó ṣetán láti gbóhùn onílé wọn ó gbé ìgbésẹ̀ èyí tí ó mì Nàìjíríà tí ó sì mú ìjọba àpapọ̀ bẹ̀rù. Àwọn ẹgbẹ́ méjì ọ̀hún ni àwọn yóò gbé. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń solówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. tẹ́rẹ̀ ìgbádùn
ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé tásàyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déere tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí àyà Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters fátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 Herbal Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ń ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn ẹ ti lè ríra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí kẹ́ WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́ kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845 S2 Herbal Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ilé ẹjọ́ gíga ìjọba ti ìpínlẹ̀ Èkìtì tó wà nílùú Adó Èkìtì lánàá ti ṣe ọjọ́ Monday ni wọ́n dá ẹjọ́ ikú o fún àwọn ènìyàn mẹ́ta kan fún ẹ̀sùn ìdígunjalè àti lílo àwọn ohun ìjà olóró ní ìgbà tí wọ́n dá ẹ̀wọ̀n ọdún 10 fún ènìyàn kan tí wọ́n sì ní kí ẹnìkan kóun náà máa lọlé rẹ̀ láyọ̀ àti àlàáfíà gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ọ̀hún tó kalẹ̀ sílùú Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ Èkìtì lánàá ọjọ́ ajé Monday ni wọ́n ní kí àwọn ènìyàn mẹ́ta kan kí wọ́n lọ sun wọn rọ̀ títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn. Àwọn ènìyàn mẹ́ta ọ̀hún ló jẹ́ Oyèbánjí Ṣọlá, Jimoh Azeez àti Ògúnládé Babátúndé o. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n dá ẹjọ́ ikú fún ní ìgbà tí wọ́n ní kí Babalọ́lá Bídèmí kóun lọ rèé ṣe ẹ̀wọ̀n ọdún 10 látàrí pé òun gba ẹrù olè tà láì béèrè láì mọ ibi tí ẹrù ọ̀hún tó ti bí ọwọ́ rẹ̀. Bákan náà ni wọ́n ní kí Akínwálé Olúwaṣeun kóun máa lọ sí ilé rẹ̀ láyọ̀ àti àlàáfíà látàrí pé ìwádìí fi hàn wípé Olúwaṣeun kò mọ́wọ́ kò mẹsẹ̀ nínú ẹ̀sùn eléyìí tí wọ́n kà sí lọ́rùn. Gẹ́gẹ́ bí wọ́n ti tẹ̀síwájú 30 nínú oṣù kínní ọdún 2020 ní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kó àwọn ènìyàn mú ba ilé ẹjọ́ náà. Láti ìgbà náà ni wọ́n ti fi wọ́n sínú ọgbà àtúnṣe kí wọ́n fi wọ́n pamọ́ síbẹ̀ láti ọdún 2020 kí wọ́n tó dá ẹjọ́ wọn lánàá ti ṣe ọjọ́ Ajé ọjọ́ 6 nínú oṣù karùn-ún ọdún 2024. Ilé ẹjọ́ ọ̀hún sọ di mímọ̀ wípé ọdún 2018 làwọn ènìyàn ọ̀hún ti hùwà kò tọ́ ọ̀hún nílùú Adó Èkìtì níbi tí wọ́n ti fi àwọn ohun ìjà olóró tí wọ́n fi dúkokò mọ́ àwọn ènìyàn kan tí wọ́n sì gba òbítíbitì àwọn ẹrù dúkìá lọ́wọ́ wọn. Lára àwọn ènìyàn ọ̀hún tí àwọn olè tí wọ́n dá ẹjọ́ ikú fún tí wọ́n digunjalè ni àti rí Tìjání Ọmọ́wùnmí àti Ògúnrìndé Olúmídé o. Àwọn ènìyàn méjèèjì ni wọ́n lọ digunjalè tí wọ́n sì gba ẹ̀rọ alágbèéká o tí wọ́n tún gba ẹ̀rọ eléyìí tí wọ́n máa ń wò eyín amóhùnmáwòrán tẹlifíṣàn, aago ọwọ́, ẹ̀gbàrún owó iyebíye, ẹ̀wù tó ń ti àwọn ṣòkòtò tí wọ́n tà tó fi mọ́ ẹgbẹ̀rún 5 náírà kó tó di ipò ọwọ́ pálábá àwọn ènìyàn ọ̀hún ó ségi o. Èyí tó sì mú Tìjání Ọmọ́wùnmí àti Ògúnrìndé Olúmídé o láti lọ rèé fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí. Èyí tó jẹ́ pé nínú ìwádìí ọwọ́ tẹ àwọn ènìyàn 5 ṣùgbọ́n 3 nínú wọn ló jẹ̀bi ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn tí wọ́n sì dá ẹjọ́ ikú fún wọn. Ní ìgbà tí wọ́n ní ìkan nínú àwọn ènìyàn 5 náà òun gba ẹrù olè tà ní, ṣùgbọ́n Olúwaṣeun tirẹ̀ wọ́n ní kò mọ́wọ́ kò mẹsẹ̀ lẹ́yìn tó ti lò bí ọdún 4 sí 5 nínú ọgbà àtúnṣe o. Lánàá òde yìí ni wọ́n ṣí sílẹ̀ láti máa lọlé rẹ̀ láyọ̀ òun àlàáfíà kí Ọlọ́run ọba àánú dákun dábọ̀ kó má jẹ́ ká rí ogun àkóbá àti àdéhùn báwò. Lákòótán nínú ròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò tó tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára Tókẹ́ Mákinwáò òun màá ló ti sọ̀rọ̀ bóde ní ìgbà tí ó ń ṣe ètò kan níbi tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ti fi ìbéèrè láti wá lẹ́nu wò tó ń ti ọ̀rọ̀ kan èyí tí ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ tó béèrè lọ́wọ́ rẹ̀ wípé pẹ̀lú bó ṣe wà lọ́wọ́ báyìí tí wọ́n bá ní
kó sọ nǹkan kan péré o eléyìí tó ń kàbámọ̀ rẹ̀, ṣùgbọ́n tó bá ní oore ọ̀fẹ́ láti tún kinní ọ̀hún ṣe yóò tún ṣe. Tókẹ́ Mákinwá ó ní kò sí nǹkan kan nítorí pé òun ní àlàáfíà, bẹ́ẹ̀ sì ni owó ń bẹ àti pé òun ní ìfọ̀kànbalẹ̀ tó ń tẹ ayọ̀ ọkàn lórí oore tí Ọlọ́run ṣe fún òun. Ó ní ṣùgbọ́n àbámọ̀ kan ṣoṣo eléyìí tó ń ba òun lọ́kàn jẹ́ lọ́wọ́ báyìí kò ju àwọ̀ ohun tóun ti gbé kúrò ní àwọ̀ dúdú àmútọ̀runwá tọ́lọ́run fún òun tóun ti di òyìnbó àtọwọ́dá wò látara kírìmù àti máṣíìnì tóun lọ wẹ̀ nínú rẹ̀. Ó ní nǹkan wọ̀nyí o ló jẹ́ àbámọ̀ kan ṣoṣo fún òun èyí tó ń du òun lọ́kàn. Ó ní tí kìí bá ṣe owó tóun ní lọ́wọ́ ni, ó ní òun ò mọ ipò tí àwọ̀ òun tí ò bá wà lọ́wọ́ báyìí látàrí kírìmù àti àwọn ohun tóun lò tó ti sọ òun di òyìnbó àtọwọ́dá. Tókẹ́ Mákinwá ní yàtọ̀ sí èyí kò sí àbámọ̀ kan ṣoṣo lórí ìrìnàjò ayé òun. Ó ní ṣùgbọ́n tóun bá rántí àwọ̀ àmútọ̀runwá òun ọmọ dúdú bí kóró ṣìn eléyìí tóun ti wá di òyìnbó lọ́wọ́ báyìí, ó ló máa ń jẹ́ ọgbẹ́ ọkàn fún òun, ó sì máa ń jẹ́ àbámọ̀ fún òun ní gbogbo ìgbà tóun bá rí. Ó ní pẹ̀lú gbogbo rẹ̀ òun fi ọpẹ́ fún Ọlọ́run nítorí pé owó ń bẹ àlàáfíà sì ń bẹ fún òun. Ó ní lẹ́yìn èyí kò sí àbámọ̀ kankan mọ́ o, gẹ́gẹ́ bí Tókẹ́ Mákinwá bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Tó ẹ̀yin ará, ìròyìn Fẹ́nifẹ́ni kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Fẹ́nifẹ́ni TV lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday tí ó bá fi di ojúmọ́ ọ̀la láṣẹ Elédùà ẹ tún máa gbọ́ ọ̀tún rẹ̀ míì. Fúnmi Adénúgà lẹnu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Síwájú ìgbà náà ire ayọ̀ Ọlọ́run kò ní fi wálẹ̀ o. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.